ìsáàrọ̀ fáwọ́ dínúhu wà ilmuhu wàlá yarfa'uhu aluhu wà maluhu ìsáàrọ̀ fọ́láwù fujuruhu wà jálùhu. ẹni ọlọ́run bá fi nǹkan méjì gbéga nǹkan méjì ò lè rẹ̀ ńlẹ̀. mọ́rìà fílù lè mọ́rìhù kò lè rí ọmọ èèyàn ńlẹ̀. ó dínú hù táwọn èèyàn bá dẹ́yẹ sí ẹjẹ́ àpò lẹ́yìn ẹ̀. wàyí dínú hù ọmọ òrukàn ní ẹjẹ́ àdájọ́ bùkátà rẹ̀. ìsọ̀rọ̀ fún àwọn dínú hù wà ilmu hù. tó ti jẹ́ pé ìmọ̀ tọ́lọ́run fún un lọ́lọ́run ti gbé ga àtẹ̀sìn. bẹ́ẹ̀ síyàn bẹ́ẹ̀ ní ọmọ òrukàn ní kò lè rẹ̀ ńlẹ̀. torí pé ìmọ̀ àtẹ̀sìn ọlọ́run ni lòun fi bẹ́ẹ̀ dàga. wọ̀lẹ́ yẹ́rìfà òun áàlùhù wàmálùhù. ẹni ọlọ́run láti fi nǹkan méjì pẹ́ẹ́sì ẹ̀ nǹkan méjì ò lè gbéga. àkọ́kọ́ ẹjẹ́ wọn máa fún un lówó kọ́ máa rán ná kó náà lè dá sáájú kò lè gbéga. ẹjẹ́ pọ̀ lẹ́yìn ẹ̀ kò lè gbéga. ìsáà kálàwù fujuruhu wà jálù. nígbà bá jẹ́ wípé kò kí ìtòsí sọ́lọ́run lọ́lọ́run fi pẹ́ẹ́sì ẹ̀ mọ́lẹ̀. àkàìmọ̀kan rẹ̀ ọ̀nà tí ó wà gbàgàdà. ọba tó wá fi nǹkan méjì ìtàkọ́kọ́ gbé ń ga òun náà nìmọ̀ ara ẹ̀ náà làákàrè òun lẹ̀sìn lọ́n dákun mọ́gbà lọ́wọ́ yín o àwọn bàbá wa pẹ̀lú láti sẹ́yìn tí mo dárúkọ wọn pẹ̀lú àpẹẹlẹ àṣeyìn mu'assis wa mudiru markaz takati al-islam àṣeyìn abdulrasaq abdulrahman dáhùn lọ́wọ́ ayáàtàkùn. bákan náà mo kí bàbá mi olódodo bàbá mi Khalifatul Khulafa ọba tó ṣe ń lé kàn lọ́wọ́ mọ́ta ń tó.